Àhá! Ikú dóró, ikú ṣèkà, ikú mẹ́ni rè lọ, kòkòrò jẹ́ agbádùn obì tó gbó. Orílẹ̀-èdè ń sunkún fún òṣìṣẹ́ àjọ ẹ̀ṣojú pópó FRSC ọmọdún 23 Lásìsí Olúwafúnmilọ́lá Olúwamáyọ̀kún àti ọmọbìnrin rẹ̀ kékeré Lásìsí Adéṣẹwà Sinat ní òwúrọ̀ ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 2025 ni wọ́n jáde nílé wọn tí wọ́n gbé ní Ọbásanjọ́ Hilltop Estate Òkèmọ̀sán nílùú Àbẹ́òkúta ṣùgbọ́n tí wọn kò padà sílé mọ́. Lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ arákùnrin Victor Fájẹmírókun tí í ṣe ọ̀rẹ́kùnrin Olúwamáyọ̀kún. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ó jẹ́wọ́ pé òun lòún tan ìyá àti ọmọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ babaláwo kan níbi tí wọ́n ti pàdé kú lẹ́sẹ̀ ògbèjì nípínlẹ̀ Ọ̀ṣun. Lónìí níbi ìsìnkú ní ṣọ́ọ̀ṣì St John's Anglican Church Ìta Ọlọ́kàn Òṣogbo bí a ṣe ń gbé ara wọn jù sínú ilẹ̀ tí à ń ferúferú tí a sì ń fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Ọ̀rẹ́, ojúlùmọ̀ àti ẹbí ló bá wọn kẹ́dùn tẹ̀bí kọlọ́run ń fìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa. Àmín. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ìgbé ni ó wà.